A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Bí ike ní orílẹ̀-èdè China ní àwọn wà lẹ́yìn Nàìjíríà bí wọ́n ti kọ̀rọ̀ ojú sí ìdúkokò tí ilẹ̀ United States ń dúnkokò mọ́ Nàìjíríà láti gbé ìgbésẹ̀ ológun bí wọ́n ṣe ní wọ́n ṣe lòdì sí kí orílẹ̀-èdè mìíràn máa dá sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé ààrẹ US Donald Trump lérí ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá àti gbé ìgbésẹ̀ ológun tako àwọn tó ń ṣekú pa Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè. Ìgbésẹ̀ Chinese yìí ń wáyé ní ọjọ́ kan náà tí ìjọba àpapọ̀ ṣe ẹ̀sùn wípé àwọn olùfọkànsìn religious extremists ni wọ́n wà lẹ́yìn rògbòdìyàn ìṣekúpa Kìrìsìtẹ́nì, wípé èròǹgbà wọn ni àti pín orílẹ̀-èdè sí méjì. Ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ kàn níbi tí a ti rí ẹgbẹ́ CAN ní ẹkùn àríwá, Southern and Middle Belt Leaders Forum àti Nigeria Christian Pilgrim Commission NCPC ń tẹ̀síwájú àti máa pè fún ìṣọ̀kan Nàìjíríà tako ìdúkokò US. Alukoro Ministry China Mao Ning sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi sí orí ẹ̀rọ alátagbà lánàá wípé gẹ́gẹ́ bí alábàáṣe Nàìjíríà, digbí làwọn wà lẹ́yìn ìjọba Nàìjíríà láti darí èrò rẹ̀ sí ipa ọ̀nà ìdàgbàsókè tí ó lọ pẹ̀lú ti òde òní. Wọ́n ní àwọn ṣe lòdì sí kí orílẹ̀-èdè mìíràn máa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè mìíràn tí kò kàn wọ́n, tí wọ́n ń gọ sí abẹ́ ẹ̀sìn àti ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Síwájú àkókò yìí ni Trump ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn dá ìrànlọ́wọ́ wọn dúró tàbí kí wọ́n kojú ìgbésẹ̀ ológun bí Nàìjíríà bá tẹ̀síwájú nínú ìṣekúpa Kìrìsìtẹ́nì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti da ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ àná nù tí ó bu ọwọ́ lu èròǹgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ṣe àgbékalẹ̀ ìpàdé gbogbogbò National Convention tí wọ́n fi sí ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025 ní ìlú Ìbàdàn. Adájọ́ Ládìran Akíntọ́lá ni ó bu ọwọ́ lu ẹ̀sùn tí PDP pè. Àṣẹ ilé-ẹjọ́ Ọ̀yọ́ yìí tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ọjọ́ Ẹtì tí ó kọjá tí ó ṣe ìdáwọ́kọ̀ fún PDP láti má ní ìpàdé. Níbi ìdájọ́ ni adájọ́ Ọmọ́tọ́ṣọ̀ ti darí PDP kí wọ́n kọ́kọ́ lọ tú ilé wọn tò kí wọ́n sì fún àjọ elétò ìdìbò INEC ní ọjọ́ 21 kí wọ́n tó lè tẹ̀síwájú pẹ̀lú ìpàdé wọn. Bákan náà ni adájọ́ ṣe ìdáwọ́kọ̀ láti má gbà tàbí ṣe ìdánimọ̀ àbájáde ìpàdé wọn tí wọn kò ṣe ní ìlànà òfin ẹgbẹ́ òṣèlú àti ti INEC. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì sí ìdájọ́ àná, Wike nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Lérè Ọláyínká da ìdájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ nù bí ó ti ní ìdájọ́ Àbújá ni yóò fẹsẹ̀ múlẹ̀. Ó ní báwo ni ìdájọ́ kan ṣe máa wáyé ní ọjọ́ Ẹtì tí ó kọjá tí àṣẹ mìíràn á tún máa takò lánàá. Ṣé ilé-ẹjọ́ Ọ̀yọ́ jẹ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ni? Ṣé àṣẹ ní agbára ju ìdájọ́ lọ ni? Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn ni alága PDP tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé Umar Damagum ti kọ lẹ́tà ránṣẹ́ sí alága INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan láti fi tó létí ìpinnu ìgbìmọ̀ òṣìṣẹ́ NWC àti júwe ilé fún Anyanwu àti àwọn 4 mìíràn. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni igbákejì alága PDP Mohammed Abdulrahman gba ipò adelé alága gbogbogbò. Pẹ̀lú àtìlẹ́yìn Wike ni Abdulrahman fi kọ́wọ̀ọ́rìn lọ olú iléeṣẹ́ PDP pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀ bí Damagum ṣe lérí àti dá agbára padà sí ọ̀dọ̀ ará ìlú. Èyí ń wáyé bí igbákejì adarí ọ̀dọ́ PDP Timothy Osadolo ṣe dá ẹ̀bi fàákájà àárín ẹgbẹ́ PDP ru àwọn gómìnà PDP tí ó yọ gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri sọ́tọ̀. Ó ní ìkùnà àwọn gómìnà wọ̀nyí ni ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ nítorí ọ̀pọ̀ wọn ni kò jẹ́ Ọ̀ṣáká tí wọn kò jẹ́ Òṣoko. Ọ̀ṣàkàṣòkò ni wọ́n bá kiri yàtọ̀ sí gómìnà Fintiri tí ó ṣe àfihàn wípé ó mọ ohun tí ó ń ṣe. Ìdálẹ́nu méjì ni àwọn yòókù. Gbogbo akitiyan akọ̀ròyìn àti gbọ́ èsì lẹ́nu Damagum àti alukoro PDP Débọ̀ Ológunàgbà ni ó já sí pàbó. Wọn kò fèsì sí ìpè tàbí àtẹ̀jíṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti sọ lánàá wípé ilé aṣòfin yóò gbé ìgbésẹ̀ àti mú ẹ̀sùn ìdúkokò Trump lọ ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń ṣàmójútó ìgbẹ́jọ́ níwọ̀nba ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún ti dá lórí òfin ilẹ̀ òkèèrè yóò nílò àgbájọwọ́. Akpabio ní àwọn kò tíì jíròrò lórí ọ̀rọ̀ Trump, èyí kì í ṣe àdánìkàn jíròrò lé lórí, ó nílò àgbájọwọ́ gbogbo ilé aṣòfin. Ṣùgbọ́n àná ni ìjọba àpapọ̀ ní kò sí ìkọlù tàbí Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó sọ èyí lẹ́yìn ìpàdé pẹ̀lú Ààrẹ Tinubu ní ilé agbára ìlú Àbújá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Tinubu ṣe sùúrù lórí ọ̀rọ̀ Trump bí ó ti ń ṣiṣẹ́ kárakára láti rí i dájú wípé òye ìgbìyànjú Nàìjíríà yé àwọn orílẹ̀-èdè lágbègbè tí Mohammed yànnàná àwọn ìgbésẹ̀ tí ìjọba ti ń gbé. Lára rẹ̀ ni ìyànsípò àwọn olórí ológun tuntun tí ó wáyé láìpẹ́ yìí láti fi gbógun ti ìṣòro ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ti gbóríyìn fún iléeṣẹ́ ológun àti àwọn agbófinró lórí bí wọ́n ṣe tètè jí gìrì sí ìkọlù àwọn adàlúrú tí ó wáyé láìpẹ́ yìí láàrin ìpínlẹ̀. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro Sanusi Bature lónìí ní ìlú Kano. Gómìnà sọ ọ̀rọ̀ yìí níbi ìgbàlejò General Officer Commanding GOC Division 1 iléeṣẹ́ ológun Nàìjíríà Major General Abubakar Wase tí ó wá bá a lálejò ní ilé ìjọba Kano. Gómìnà fi ìmoore rẹ̀ hàn sí iléeṣẹ́ ológun fún iṣẹ́ takuntakun wọn bí ó ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ti yan àwọn tí ó kájú ẹ̀ gẹ́gẹ́ bí olórí ológun tí wọ́n ní àfojúsùn fún ààbò orílẹ̀-èdè. Gómìnà ṣe ìkéde àgbékalẹ̀ ọkọ̀ Hilux trucks tuntun 10, 60 alùpùpù fún Joint Task Force tó ń ṣiṣẹ́ ní agbègbè. Gómìnà Yusuf wá fìdí ìṣèjọba rẹ̀ múlẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn agbófinró lórí ìgbìyànjú àti gbógun ti ìwà dàlúrú, ìjínigbé àti ìṣòro Fúlàní. Brigadier General Wase ní òun wá ṣe àbẹ̀wò sí Kano láti ṣe àgbéyẹ̀wò bí ètò ààbò ṣe rí ní ìjọba ìbílẹ̀ Shanunu àti Sinyawu. Ó ṣe ìrántí ìgbà kékeré rẹ̀ ní ilé ìjọba Kano níbi tí olóògbé bàbá rẹ̀ ti sìn gẹ́gẹ́ bí ìṣèjọba ológun ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh ti fi ẹ̀sùn kan ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore wípé kò ní ìwé-ẹ̀rí fún agùnbánirọ̀ NYSC certificate. Jimoh sọ ọ̀rọ̀ yìí lónìí nígbà tí ó fi ara hàn gẹ́gẹ́ bí àlejò lórí ètò amóhùnmáwòrán Channels. Síwájú àkókò yìí ni kọmíṣánná ọlọ́pàá ti kéde wíwá Sowore lórí ẹ̀sùn wípé ó ń gbèrò àti dá wàhálà sílẹ̀ láwùjọ, ó tún dí gbogbo ojúnà ńláńlá ní ìpínlẹ̀ Èkó pa. Kọmíṣánná ṣàlàyé wípé Sowore kò ní ìwé-ẹ̀rí fún agùnbánirọ̀. Wọ́n fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Adamawa ṣùgbọ́n nítorí kí wọ́n má bàa dá a mọ̀ ni ó fi sá kúrò tí kò bá wọn kópa nínú iṣẹ́ ìsìnlú. Jimoh ní irúfẹ́ ènìyàn báyìí tí kò pegedé àti ní ìwé-ẹ̀rí NYSC orílẹ̀-èdè wa ló wá ń jáde wá láti wá da àlàáfíà ìlú láàmú. Àwọn kò ní fi ààyè gbà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adájọ́ Musa Kakaki láti Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé ilé ijó Proxy Lagos Night Club tí í ṣe ti aláfẹ́ ìlú Èkó Mike Eze Nwagu tí gbogbo ènìyàn mọ̀ sí Pretty Mike fún ìgbà díẹ̀ lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú egbògi olóró. Ilé ijó yìí wà ní ojúlé 7 òpópónà Akin Adéṣọlá Victoria Island ìpínlẹ̀ Èkó. Lánàá ni adájọ́ Kakaki pàṣẹ kí wọ́n gbé ẹsẹ̀ lé ilé ijó yìí fún ìgbà díẹ̀ interim forfeiture lẹ́yìn tí ó gbọ́ àwáwí agbẹjọ́rò fún àjọ NDLEA Buhari Abdullahi tí ó gbé ìgbésẹ̀ lórí àṣẹ yìí. Amòfin yìí ṣe àríyànjiyàn wípé wọ́n ń lo ilé ijó yìí fún òwò egbògi olóró àti àṣìlò egbògi olóró títí ìwádìí yóò fi parí. Níbi ìdájọ́ ni adájọ́ ti ní àwáwí amòfin yìí lẹ́sẹ̀ ńlẹ̀, fún ìdí èyí ni ó fi bu ọwọ́ lu ẹ̀bẹ̀ rẹ̀ kí ó tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 18 oṣù Kínní ọdún 2026 láti jábọ̀ lórí àbájáde ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.